so kàn taṣọ o ní contact irú àwọn aṣọ tó gbé dání ẹ kò ti ní personal contact ẹ ó ti ní so ní contact o lè make ẹ nìyẹn ó dà pẹ̀lú red ó dà pẹ̀lú wọn ìwọ ṣe kọ́kọ́ wọ̀ ṣé tí wọ́n bá wọ̀ ṣé o máa kú ni ìwọ náà lọ rán náà ẹ̀mí ìyẹ́ ò gbé wọn pé tó bá rán ẹyọ kan yóò máa affect ṣọ́ọ̀bù ẹ̀ ẹ̀mí ìyẹ́ ò gbé gbogbo bí Lizzy ṣe pé látòkèdélẹ̀ yẹn lọ síbẹ̀ bóyá gbogbo ṣọ́ọ̀bù ò ní lọ sí gbogbo ìwọ tí ẹ. ẹ̀yin èèyàn mi ó ti di woro sí woro bí Lizzy Anjorin ṣe lọ dráàgì arábìnrin tó polówó irú aṣọ tí Lizzy Anjorin tí ó wọ̀ tí ó tún sọ bí àwọn èèyàn ṣe tún lè wọ̀ ọ́ tó tún máa make sense dáadáa. Lizzy Anjorin tẹ̀síwájú láti tún máa dráàgì rẹ̀ ó ní wípé kò lè mékì ẹ̀ ní láìfù ó ní kì í ṣèpè ó ní kò ní mékì rẹ̀ o. ẹ̀yin èèyàn wa irú èpè wo tún nìyí lórí pé èèyàn tún polówó aṣọ ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Lizzy sọ. ẹ̀kọ́ ṣé ìwọ try ẹ̀. To look, I can never understand their obsession to look like the person they hate. No be evil be that, mental case be that. No, wèrè tí ẹ lílé. Ọlọ́run. Anybody tó bá ra aṣọ yẹn àwa máa blog yín rí. A máa analyze aṣọ yín. A máa ní kàn wò low budget ní Ọlọ́run. Tẹ́ bá ra aṣọ yẹn, tẹ́ bá rẹ̀ tètè lọ tọ́jú ọkọ ẹ̀ dá padà. A máa analyze yín. Ó ti yé. A ní kẹ́ má gbé guess, ẹ lè gbé guess. Ṣé ti yé yín? But níbi báyìí má dàbí low budget Lizzy ni. Yèyé mẹ́ṣọ́ for real, no pretense. Orí yín po. Ṣé she go sleep this? Yèyé mẹ́ṣọ́ she don. Tani yẹn. But to be honest, these are shades of gold. You can as well pair anything you want, anything you like. You cannot buy such clothes and put anything you like. You cannot put anything. Clothes is not anything you like. Clothes, fabrics is not anything you like. Fabrics is all about details. Fabrics, it's all about paying attention. Fabrics is all about spending money. You must spend money to look good. Èyàn kì í láhùn kó níyì o. Èyàn kì í láhùn kó níyì. Kò yẹ. But àwọn olóṣì èèyàn ló máa ní ẹ rà ẹ lè fi mú pẹ̀lú anything. Wọn kì í faṣọ mú anything o. Èyí tí mo wọ̀ tó wọ gbogbo yín lójú yẹn ṣé mo mú pẹ̀lú anything? Mi mú pẹ̀lú anything. Mo mú pẹ̀lú details. Mo mú pẹ̀lú full details. Pẹ̀lú full details. Mo máa sọ fún àwọn èèyàn tó bá fẹ́ ṣe party pè mí. Kò sí bí budget ẹ ṣe lè kéré tó pè mí. Kò sí bí budget ẹ bó ṣe lè lóòótọ́. Always call me. Tí n bá láṣọ yẹn màá ló wà. Tí n bá ní màá sọ pé kò sí. Bí mo ṣe wà kò síbi tí mi ti lè raṣọ. Kò síbi tí mi ti lè ra gèlè. Mi ò kì í dúró pé èmi ni mo máa ní gbogbo ẹ̀, èmi ni mo ṣe máa ra gbogbo ẹ̀. Anywhere tí n bá lọ ní ayé tèmi, I keep buying. Kò síbi tí mi ti lè ra gèlè, kò síbi tí mi ti lè raṣọ. Mo gbá àwọn aṣọ kan jáde recently ní December. Ẹ̀yàn kan bí mi pé bo ni mo ti máa ń ra gèlè because I shop around. Kò sí store tí mi ti lè wọ̀, tí mi ti lè ra gèlè. You don't understand? Tí n bá wọ guitar, tó bá lọ wọ guitar low budget Lizzy ni ẹ. Tí n bá wọ orí láyàn, tó lọ wọ orí láyàn low budget Lizzy ni ẹ. Tí n bá wọ kuban. Okay, ẹ wo kuban tó wà lọ́rùn mi. This kuban is almost 8 years now or 7 years. Ẹ fún mi ní kuban tó tíìkì tó ilé tẹ́tí rí. Smaller one lẹ máa rí, ẹ lè rí tó tíìkì báyìí. So low budget Lizzy ni ẹ. Ọ̀kan lo fake, wọ́n lọ lo costume ẹ. So if I wear anything and you are wearing the same thing, you are Lizzy Anjorin low budget.